Lọ Biola Adebayo, tó bá yẹ pé bí o ṣe ló ṣe, tó bá yẹ pé tó bá ẹ̀yin ará ilé, ọ̀rọ̀ náà mà tó ti di wòsùwòrò gbogbo ẹ̀ lẹ́gbọ́ nínú fídíò yìí. Wòsùwòrò láàrin tani àti tani. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà náà mọ̀ ni. Ọ̀rọ̀ náà ti di wòsùwòrò láàrin Princess àti Biola Adebayo. Ta lánà ta lára ń ta. Eléyìí mà tún gbẹnu tán o. Gbogbo ẹ̀ lẹ́gbọ́. Ṣùgbọ́n kí n tó ṣàlàyé tí Princess gangan sọ nínú fídíò rẹ̀. Gbogbo yín náà lẹ ti wo fídíò Biola Adebayo kí n tó ṣẹ̀ṣẹ̀ kí n má máa padà sẹ́yìn. Ṣùgbọ́n fẹ́yìn tẹ́ ẹ̀ tí ì wò, Biola Adebayo náà ti ṣe fídíò tá a sì ti mú wá síkànnì ayélujára fún yín. Kí ni Princess kí ló wá sọ? Mo ń padà bọ̀ wá ṣàlàyé àwọn tí Princess sọ. Princess sọ̀rọ̀ sí Biola Adebayo tó bá wà lórí bẹ́ẹ̀dì lálẹ́ àná. Ó ṣeé ṣe kó mi ẹkún ọmọ jábọ́ lójú ẹ̀. Ẹ kọ́kọ́ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí Biola Adebayo sọ tó fi dìfẹ́ǹdì ara rẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Kí n tó wá mú un tí Princess sọ, fire for fire ló di báyìí. Mo ń padà bọ̀ kí n wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ó tún ti dá yẹn pọ̀ yẹn rìn ilẹ̀ o, ẹ̀yin ará mi. Interviewer, I didn't know that it will aggravate people's anger like that. But to everyone that feels offended, I am sorry. I do not agree with whatever he has done. I know the court has done their job. I thought he was going to apologize, and he did not. It is not in my place to insist what he would say. I am so sorry. Ẹ ti gbọ́n tí mo ra yọ fún yín, ibẹ̀ gan la fẹ́ lò torí bẹ́ẹ̀ gan ni fídíò Princess ló dálé lórí. Ẹ̀yin náà gbọ́n tí Biola Adebayo sọ. Ó nídìí tóun fi gbé bàbá Ìjẹ̀ṣà wá sórí ètò tòun ni pé òun ṣe bí bàbá Ìjẹ̀ṣà yóò tọrọ àforíjìn. Ṣùgbọ́n ńkọ́ bàbá Ìjẹ̀ṣà wá sórí ètò, ó ń claim right. Ọ̀rọ̀ náà ti wá di yanpanyanrin. Ó ti di swata yanyan, yam pepper scatter ní báyìí o. Kí wá ni Princess? Kí lòun sọ sí Biola Adebayo? Princess fi ẹ̀tẹ́lẹ̀, ó mọ̀ ń pa làpálàpá mọ̀ ni. Ìdí tó yẹ kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà sọ, pé ṣé ẹ rí interview bàbá Ìjẹ̀ṣà, kóun náà sọ wípé irọ́ pátápátá ni bàbá Ìjẹ̀ṣà ń pa. Ṣùgbọ́n Princess ò lọ ọbẹ̀ yẹn o. Mo sọ tẹ́lẹ̀, mo ní ta lánà ta lára ń ta. Biola Adebayo ló ṣe ṣóò fún ń play gbogbo ẹ̀ fún yín tẹ́yìn náà wà á rí. Princess sọ̀rọ̀, ó sọ̀rọ̀. Kódà ó tún sọ débi pé láti ìgbà tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀, Biola Adebayo fìgbà kan pé òun kó bí òun léèrè pé àǹtí bó tiẹ̀ lọ́mọ tẹ́ ẹ ní ṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ sí, tí túmọ̀ sí pé Princess ń fi yé àwọn ará online pé Biola Adebayo láti ilẹ̀ gangan ló ti support bàbá Ìjẹ̀ṣà. Bóyá látàrí pé ó jẹ́ ẹ̀gbọ́n fún un nínú industry, kì í ṣẹ̀gbọ́n pé wọ́n jọ wá nílé àti ilé kan náà, èyí tí wọ́n máa ń pè ní senior colleague. Ẹ gbọ́ lẹ́nu rẹ̀ gangan. Tẹ́ ẹ bá ti gbọ́ ohun tó sọ, ń wá padà wá. Torí ó ṣeé ṣe kí n má lè play gbogbo full fídíò náà fún yín. Ṣùgbọ́n ń yọ àwọn abala tá a ní ìdí ń bẹ̀. Táwa náà jọ wò pé Princess ó sọ̀rọ̀ ń pa bàbá Ìjẹ̀ṣà sí Biola Adebayo. Só jẹ̀bi ni àbójàre bó ṣe gbé bàbá Ìjẹ̀ṣà wá. Mọ̀ ń bọ̀ náà, ẹ má lọ bí kankan yìí olólùfẹ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tẹ́yìn wo channel wa, ẹ jọ̀ọ́ ẹ bá tẹ subscribe button. Ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu Princess, ẹ má lọ bí kankan. Ń gbìn travaye, ń jà yín tán bẹ́tà bó ṣe ń lọ níkànnì ayélujára. Biola Adebayo, I have tagged you. Mo fẹ́ kó join ní kíní because why bí mi ṣe wà yìí, aṣàjẹmásẹ̀ ni mí. Nǹkan tí mo hate jù láyé mi òun ni irọ́. Ọ̀rọ̀ tó ń sọ, ó ṣó ń wò. You said you interviewed him. You thought he wanted to apologize. Fine. But you interviewed him. You were there. You were talking and asking questions. In your interview, you didn't say, oh, I thought you wanted to apologize. Are you ready to apologize? No. But the interview finished. Because I'm sure he's not the one that gave you the questions to ask.
So you are saying you couldn't have forced him to apologize, but you didn't ask him, even though you said that's what he wanted to do. But when the interview finished, Biola, you noticed that he didn't apologize. You edited it and you uploaded it. Biola Ikanye, Ika, you are wicked and insensitive. Princess sọ ó ní kà ní Biola Adebayo, ó ní kódà kì í yẹ lẹ́ni tí ó yẹ kó máa pè ní onígbàgbọ́ ìyẹn kìrìsìtẹ́nì. Ó ní toró mọ̀ dáadáa ìwọ ni olùbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà. Ó wá pè wò pé bóyá yóò bẹ̀bẹ̀, ṣùgbọ́n ìwọ gangan ò ti béèrè náà sí lẹ́nu pé bàbá Ìjẹ̀ṣà ìṣẹ̀lẹ̀ rẹ́dì láti bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn tí ṣẹlẹ̀ sí àti láti bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n Biola Adebayo ò ṣe bẹ́ẹ̀, débi pé Princess bú sẹ́kún gbaragada lórí ìkànnì ayélujára rẹ̀ pé kì í ṣe bàbá Ìjẹ̀ṣà gan ló ṣe ń tó dùn ún bí ó ṣe pé Biola Adebayo gangan. Ó lẹ́ni tó gbépo lájà kì í sólè, ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ gangan pé gbé wájẹ́ ń bọ́ gbé kalẹ̀ gan ló le. Tí í túmọ̀ sí pé bí Biola Adebayo ṣe fún bàbá Ìjẹ̀ṣà lọ́rọ̀ sọ lórí pílátífọ̀mù rẹ̀, ó dùn Princess, ó dùn wọnú eegun. Ó ṣàlàyé àwọn ọ̀rọ̀, ó ní wọ́n wá ń fi interview rẹ̀, ó fi ń wé ti Ṣeun Ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́. Ó ní ṣe bí Ṣeun Ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ṣe bó lè ṣe bí rọ́ olè ni wọ́n pamọ́ Ṣeun Ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́. Ó ní ṣé tí èèyàn bá parọ́ olè mọ́ èèyàn, tẹ́nìyẹn lòun fẹ́ gba property òun padà. Ó ní ṣe bó ṣe é ṣe, ó lè lọ Alaba market, ó lè lọ Computer Village, kó lọ ra fóònù fẹ́ni tó jí fóònù rẹ̀. Ó ní kí wá láti gbọ́ ẹni tó ṣe ìwà kò tọ́ pẹ̀lú obìnrin, ǹjẹ́ ní n tó ṣe so ṣe dá padà bí? Ó ti ìbéèrè náà sí Biola Adebayo. Ọ̀rọ̀ náà pọ̀ o, ọ̀rọ̀ pọ̀ o. Ẹ̀yin olólùfẹ́ mi nílé, èmi mọ̀ pé ẹ̀yin lọ́pọlọ, ẹ̀yin mọ̀ràn wò, ẹ̀yin sì mẹjọ dá ju àwa tá à ń sọ lọ àtàwọn tí ń sọ níkànnì ayélujára. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ yìí, tá wá ní ká bú báyìí? Ṣé bàbá Ìjẹ̀ṣà tó jáde tí ń sọ wóróworó ní ká bú ni? Ṣé Biola Adebayo tó ní kí bàbá Ìjẹ̀ṣà wá sọ̀rọ̀ tí ó sì bẹ̀bẹ̀ nínú fídíò ẹ̀ ní ká bú ni? Àbí ká tiẹ̀ sọ pé Princess ní ká tiẹ̀ wá bú báyìí? Torí ọ̀rọ̀ náà sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o. Ẹ̀yin olólùfẹ́ mi, èmi mọ̀ pé ẹ̀yin mẹjọ dá. Ẹ lọ sí comment section. Ṣé ká sọ pé Biola jẹ̀bi bó ṣe fún bàbá Ìjẹ̀ṣà ní ọ̀rọ̀ sọ? Ẹ sì máa wo àkànlé sọ pábò sí ni o. Torí pé bàbá Ìjẹ̀ṣà tún ti lọ Fresh FM. Bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn èèyàn ò tí ì mọ dírágì Ayéfẹ́lẹ́ bó ṣe lè gba bàbá Ìjẹ̀ṣà láǹfààní láti wá aṣọ tẹnu ẹ̀. Bàbá Ìjẹ̀ṣà sì tún lóun ó tún lọ Àgídìgbò lọ́dọ̀ Oríyọmí láti lọ sọ ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n torí pé apá àwọn ká Biola Adebayo, ó sì súnmọ́ wọn, wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà ni. Ló fi jẹ́ pé ó dàbí ìgbà pé tiẹ̀ ó fẹ́ mú nǹkan dání. Ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ó ti wọ part 2 báyìí. Tá tún gbà bẹ́ẹ̀ ń gbàgbọ́ ọtí. Kí lè rò tí? Ẹ lọ sí comment section, ẹ drop comment síbẹ̀, kẹ́ subscribe sí YouTube channel. Bí bá ṣe ń lọ níkànnì ayé, ẹ jẹ́ àtúmọ̀ wò bóyá Biola Adebayo náà sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí Princess tó náà bọ́ sí ìkànnì ayé rẹ̀ tó sọ̀rọ̀. Ẹ máa rí iná.